Ààrẹ ò Jaye Fami-lete-n-tu-tọ, ẹsẹ̀ ló máa fi ń rìn lọ ibiṣẹ́. Zacch Adedeji ló sọ bẹ́ẹ̀. Alága àjọ tó ń rí sí pípawó sápò ìjọba Nigeria Revenue Service (NRS) Zacch Adedeji ti kọ ìròyìn pé àwọn tí wọ́n wà lágbọ̀n ìjọba ń gbé ìgbé ayé Fami-lete-n-tu-tọ. Ó ní kódà Ààrẹ Tinubu ò gbégbé ayé kárí-mi pẹ̀lú ipò tó wà. Ó sọ èyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan lórí ẹ̀rọ amóhùnmáwòrán tí wọ́n ti bí nípa ìgbé ayé àwọn tí wọ́n wà níjọba pẹ̀lú gbogbo bí nǹkan ò ṣe ṣẹnure pẹ̀lú ọrọ̀ ajé ilẹ̀ wa. Ọ̀rọ̀ yìí ló jẹyọ pẹ̀lú bí ọ̀pọ̀lọpọ̀ àríwísí ti ṣe ń tẹ̀lé owó tí ìjọba ń ná àti bí àwọn tí wọ́n wà níjọba ṣe ń jayé olówó ńlá pẹ̀lú bí nǹkan ṣe nira fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tó ń dáhùn ìbéèrè lórí ìrìn ààrẹ àti ìròyìn àwọn ọkọ̀ bọ̀gìnì, Adedeji ní Ààrẹ Tinubu máa ń fẹsẹ̀ rìn láti ilé lọ síbi iṣẹ́ ni. Kódà ìgbà tó bá ń lọ sí pápákọ̀ òfurufú nìkan ló máa ń gbé ọkọ̀. Ó tẹ̀síwájú pé ààrẹ kì í jẹun ju ẹ̀ẹ̀kan péré lọ lójúmọ́, bẹ́ẹ̀ ni kò tíì kúrò lórílẹ̀-èdè Nàìjíríà látoṣù mẹ́ta sẹ́yìn. Adedeji ní èló ni ọkọ̀ bọ̀gìnì Escalade tí odidi ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ò lè rà. Ó ní bí èèyàn bá dé ọ̀dọ̀ ààrẹ báyìí, orí iṣẹ́ ni wọ́n máa ti bá a. Ó wá béèrè pé ìgbà wo ni àwọn èèyàn ti rí níbi ayẹyẹ gbẹ̀yìn tàbí tí wọ́n rí pé ó lọ fún ìsinmi àbí bòmíì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu iye owó tí orílẹ̀-èdè Nàìjíríà ń ná lórí ìṣèjọba lọ́dọọdún. Tolúwalékè Àlí ló ń jábọ̀ ròyìn fún Ta Fàájì.